أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìtàní ká bára sọ lọ́rọ̀ Ọlọ́run ní àárọ̀ ìní ká tó tẹ̀síwájú òun ni lórí kèéta àti ìlara òfófó ṣíṣe nínú ẹ̀sìn ká máa bára wa lórúkọ jẹ́ nínú ẹ̀sìn. Al-Qur'an ó ń sọ fún wa tẹ́báyé ká lọ wo Quran chapter 104 verse 1 Ọlọ́run sọ ń bẹ̀ pé wáìlù likulli umazatin lumazatin. Ọlọ́run ní ègbé mi Ọlọ́run ọba kó máa bá àwọn owó ní àwọn tó jẹ́ pé wọ́n máa ń bú èèyàn lójú èèyàn báyìí wọ́n á sì tún máa bú ẹ, wọ́n máa takò ẹ, wọ́n máa bú ẹ, wọ́n máa ṣe lára ẹ, wọ́n máa ṣe kéta ẹ níṣojú èèyàn báyìí wọ́n á tún máa ṣe kéta àti lára àti èébú lẹ́yìn èèyàn. Nínú Islam Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀, mùsùlùmí tó bá ń ṣe bẹ́ẹ̀, àwọn tá ń sọ yìí ìlara máa ń bí látàrí pé bóyá ẹnìkan ṣe nǹkan kan tí ó dá, especially lórí social media, ẹ rí pé eléyìí máa bú eléyìí. Mi ń sọ àwọn ẹlẹ́sìn mi o, àmọ́ nínú ẹ̀sìn Islam Ọlọ́run ní wailu likulli umazatin lumazatin. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn èèyàn àbí tẹ́ ń sọ̀rọ̀ àìdá sáwọn èèyàn àbí tẹ́ ń ṣe kẹta sáwọn èèyàn, Ọlọ́run ní ègbé òfò èmi Ọlọ́run kó máa bá gbogbo abúnilẹ́yìn àtàbúni lójú ẹni. Tẹ́ bá jẹ́ ká lọ wò ẹlòmí ò mọ̀ pé fòfó tóun ṣe yẹn, nǹkan tí ò gbọ́ lẹ́nu àfáà yìí á sọ fáfáà yìí, nǹkan tí ò gbọ́ lẹ́nu ẹni á sọ fẹ́ni, nǹkan tí ò gbọ́ lẹ́nu ìyàwó á sọ fọ́kọ. Ó ti ilé mi ẹlòmí ti fi òfófó ọ̀rọ̀ ẹ̀yìn ó ti fi dalé onílérú. Ọlọ́run á ń gbé ẹ ṣépè báyìí. Ó ní wailu likulli umanzatin lumanzatin. Gákọ́sì kan ní gbogbo yín wà o, ẹni tó ń búyàn lẹ́yìn àtẹni tó ń búyìn ní lójú ẹni. Àwọn eléyìí bóyá bí tí wọ́n fẹ́ ṣe lòmí láàánú, àwọn míì àdébẹ̀ wọn lọ bà ẹ jẹ́. Ìwọ tó ń bọ́ ọmọ ẹnìkejì ẹ jẹ́ níbi wọ́n fẹ́ ṣe lóore, Ọlọ́run gbé ẹ ṣépè báyìí. Ìwọ tó ń da àárín tọkọ-tìyàwó rú, Ọlọ́run gbé ẹ ṣépè. Ìwọ tó ń ṣẹ́ orí àwọn àfáà méjì pọ̀, Ọlọ́run gbé ẹ ṣépè. Ìwọ tó ń yẹ̀yẹ́ àwọn ẹni Ọlọ́run, Ọlọ́run gbé ẹ ṣépè. Ìwọ tó ń yẹpẹrẹ àwọn àfáà, Ọlọ́run gbé ẹ ṣépè. Ìwọ tó ń yẹpẹrẹ àwọn onímímọ̀, Ọlọ́run gbé ẹ ṣépè. Pé kí ni Quran chapter 104 verse 1 Ọlọ́run ní wáìlù likulli umanzati lumanzati. Gbogbo àwọn ìlànà tá a kálẹ̀, gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ní òfò èmi Ọlọ́run, ibi dandan èmi Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀. Wọ́n wá lọ wo bákọ̀pù ẹ̀ ní Suratul Qalam, that is Quran chapter 68 verse 11. Kí l'Ọlọ́run tún sọ fún ẹ bẹ́ẹ̀? Bákọ̀pù wáìlù yẹn nìyẹn. Ọlọ́run ní àmásímáṣáhà ibìnàmímì. Àmásímáṣáhà ibìnàmímì. Àwọn wo ni? Àwọn tó jẹ́ pé wọ́n lọ máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, wọ́n lọ máa ń bà tèèyàn jẹ́, ẹ rí pé kankan náà ló ń tú. Wọ́n lọ máa ń ṣe òfófó namim. Òfófó ẹ̀gbọ́n àfàlàgbẹ́jà màá tó ṣe báyìí, ó ti ya fọ́tò onífọ́tò, ó ti sẹ́ǹdì ẹ̀ sáwọn tó lè bá títí ẹ̀ jẹ́ lórí irọ́, lórí àbòsí. Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé òfófó tó rò pé nǹkan kékeré nìyẹn. Gbogbo ẹ̀dá tó bá ń ṣòfófó àti wọ àlìjọ́nà ẹ̀ ó nira, kò dé wọ àlìjọ́nà oníkèéta olófófó. Òjíṣẹ́ Ọlọ́run lọ lọ́jọ́ kan, ó kọjá lára sàárè méjì. Sàárè àkọ́kọ́ ó wá ń sọ fún àwọn tó ń tẹ̀lé pé wọ́n ó ń gbóhùn pé wọ́n fìyà jẹ àwọn òkú tó wà nínú sàárè méjèèjì. Oníṣẹ́ mọ̀dí ó lálákọ̀ọ́kọ́ tó ń fìyà jẹ sàárè alákọ̀ọ́kọ́ yẹn, ó ní tó bá tọ̀ kí ń tọ̀ proper, ẹyẹ obìnrin tó máa yàdí sójú títì tó ló ń tọ̀, tó máa fi aṣọ ẹnu tó lè bẹ̀rẹ̀. Ìwọ ọkùnrin náà tó máa sáré nà kíní tó ń tọ̀ káàkiri. Ó ní sàárè àkọ́kọ́, òjíṣẹ́ ń sọ fún wa pé sàárè àkọ́kọ́ yẹn tí wọ́n ń jẹ òkú tó wà nínú ẹ̀ níyà, tó bá tọ̀ nígbà tó wà láyé, tó bá tọ̀ máa ń tọ̀ bó ṣe wù ni, kò tọ̀ proper, kò ní fomi ṣan ara ẹnu tó bá tọ̀ tán, kò ní bẹ̀rẹ̀, kò ní ṣe gbogbo ẹ̀kọ́ tẹ́sì Islam kọ́ wa bá ṣe lè tọ̀, kò ní pásítọ̀ akọ́ tọ̀ bí àwọn kèfèrí. Olókù yẹn ìgbà tó wà láyé kì í tọ̀ dáadáa, kì í tọ̀ properly, òun ló fa ìyà tó ń jẹ yìí. Olókù ẹlẹ́kejì olófófó
òkú tó ń jẹ ìyà lẹ́lẹ́kejì sàárè gírèfù ẹlẹ́kejì yẹn olóńṣòfófó nígbà tó wà láyé ṣé ó ti rí tó wò pé òfófó yẹn minus ten ni minor ni pé minor lélẹ́yìí pé ìṣèbó kan ṣòfófó ni òfófó kò lè gbé ẹwà àlìjọ́nà kò dẹ̀ lè sèfù ẹ nínú ìyà kó má jẹ ìyà nínú sàárè kí la ń ṣòfófó fún ẹ jẹ́ ká jìnà sófófó ẹ ká jìnà sí kẹta ẹ má bá tọmọ ẹnìkejì jẹ́ mọ́ àwọn tó lọ ń sọ àmọ́ sí máa ń ṣáà ibi náà mímì àwọn míì àtúmọ̀ ṣe kí ni nǹkan tí wọn ò rí nípa èèyàn wọn á dẹ̀ lọ máa fi máa ba èèyàn jẹ́ ó mọyé àárín tọkọtìyàwó tó ti bàjẹ́ ó mọyé àárín ìmáàmù àti làdáni tó ti bàjẹ́ ó mọ àárín àwọn kọmitì tó ti dàrú lórí òfófó lórí nǹkan tí ò rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ tó ń ṣe gbogbo nǹkan wọ̀nyí náà òyìdí sẹ́mtì náà ni ẹ̀san kan ló máa bá ìwọ tó yẹ pé òun yẹpẹrẹ àwọn àfà àbó ń yẹpẹrẹ àwọn ẹni ọlọ́run àbó ń yẹpẹrẹ ẹ̀sìn Islam àbó ń yẹpẹrẹ gbogbo nǹkan tó jáde nínú ẹ̀sìn tí ó sì rí bẹ́ẹ̀ bó jẹ́ pé lára ló fi ń ṣe ọlọ́run ni wailun likuli lumanzatin bákọ̀pọ̀ wa sọ fún ẹ ní kíni ní Suratul Qalam òun sọ fún ẹ pé àmàzìmáṣáhà bínàmímì má jẹ́ olófòfó má jẹ́ onílára jìnà sófòfó ṣíṣe jìnà sí ìlara ṣíṣe jìnà sí èébú jìnà sí láti lọ máa bá tọmọ ẹnìkejì jẹ́ nǹkan téèyàn ò ṣe olóṣe jìnà sí tó bá fẹ́ lórí ayé lò tó fẹ́ rí àlìjánà lò tó dẹ̀ fẹ́ gbádùn tó fẹ́ jìyà nínú sàárè òun la sọ fún wa yìí òfófó mú yàn jẹ́yà nínú sàárè o leizala habaru kalmayana nǹkan tójú ẹ bá rí ni kò sọ kì í sì ṣe ogun nǹkan tójú bá rí náà nìyàn máa ń sọ má ṣàbòsí má ba èèyàn jẹ́ lórí pé o fẹ́ ga má ba èèyàn jẹ́ pé lórí pé o fẹ́ rí mu má ṣe òfófó lórí pé kí wọ́n lè máa ṣàánú ẹ nǹkan tọ́lọ̀ ò bá fún ẹ kò sẹ́ni tó lè fún ẹ nǹkan tọ́lọ̀ bá fún ẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.